ta sára Uncle Yẹmí mo gbọ́ pé àwọn tó rìn Aso Rock àwọn láńlọ́ọ̀dù Aso Rock wọ́n fíjìtì yín láìpẹ́ tí ó dára bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ dúró kọ́dún parí kan tó gbowó oṣù wọn rà ṣébẹ̀ ṣe ń ṣe ìlú yìí ṣó dà báyìí ẹ jẹ́ ká bára wa sọ tọrọ ìyẹn ò kì í ṣe rọ́bìrì kò ń ṣe pé wọ́n rọ́ọ̀bù Aso Rock rárá pure mutirinrin terrorist act ní gbòòrò kìnìún ṣe ẹ̀fẹ́ sọ fún yín pé àwọn tó wá wọn ní protocol àbí kò sí security protocol ńbẹ̀ ṣẹlẹ̀ náà pé gbogbo ẹ̀ràn fake rin kò sí tí terrorist bá ti wà nínú Aso Rock kò sígbà ó lè ń dédé jà tí wọ́n bá ní insider so terrorist tó wà nínú Aso Rock náà ló fún wọn ní pass mission náà wá fún wọn kárí wọ́n bá yín mọ́bẹ̀rin àbí wọ́n bá búbu mọ́ ẹ̀jẹ̀jẹ̀ jóná níbo ni búbu wà pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà látijọ́ àgbọ̀n kọ̀ọ̀kan lẹ́nu ẹ̀ àbí ó gbọ́pàgbọ́ yẹn náà ti kúra kò yé mi náà àmọ́ ẹ̀jọ́ níbo ni búbu wà ẹ̀rẹ̀ bá àwọn ọ̀nù DG custom wọ́n sọ fún wọn náà pé ó ní miles tó yẹ kán máa fi ṣiṣẹ́ gbogbo ráìsì tán lọ gbà ní Ṣàgámù tán gbà ní Ìbàdàn tán gbà ní Èkó ráìsì oníráìsì tán lọ ń gbé nínú kitchen wọ́n wọlé onílé lọ gbé foreign rice ṣe iṣẹ́ security náà nìyẹn ara olè ni olè kò dáa káṣí ránṣẹ́ advice mi fún yín rìn pé kékeré rẹ̀ rí yẹn omi ọ̀pàrọ̀ fún yín o àpípì ọ̀dẹ̀ báyìí ṣe rárá mo gbọ́ pé ẹnìjọ́ mẹ́ta náà wọ́n dé sí Àbújá ẹ̀dùnú ṣé wọ́n ju Nigerian government lọ ni àbí ẹ̀rù ń bà yín àbí business tẹjọ ṣe lè fẹ́ kí ìdí ẹ̀ tú síta rin táwọn pípì bá bínú tán a máa pray kí military gbàjọba ni torí tí Boko Haram bá gbàjọba báyìí wọ́n súnmìíràn báyìí best option ni pé kí n jápa ètò ìsáyè ní airport kó wọn lọ kí n tàn mọ́ rẹ̀ máa jápa ní street máa jápa èyí náà já o.